mo wo fídíò kan lánàá mo rí ń bọ̀ yẹn ó ń sọ dédédé ayé lẹ́nu rẹ̀ ó ń jáde ó ń sọ̀rọ̀ yẹn náà láti máa protect bàbá wa Gani Adams ni o wọ́n ń ṣépè lé àwọn èèyàn lórí mídíà lórí ọ̀rọ̀ Sunday Igboho àbí bẹ́ẹ̀ kọ́ ṣé Sunday Igboho ṣé kò tó káyé òyìn ṣé tí ń ṣe kò tó káyé òyìn bí ọ̀gá rẹ̀ gangan léèrè wípé ṣé tí Sunday Igboho ń ṣe ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àbẹ́ẹ̀ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú igbó tó lọ báyìí kọ́lọ́n bá wa sọdẹ láyọ̀ àtàláfíà ṣé kò tó káyìn kí láǹfààní oyè tó ga rẹ tí wọ́n ń try láti protect yẹn kí láǹfààní oyè tó jẹ nílẹ̀ Yorùbá yìí ogun mélòó ló ti jà nílẹ̀ Yorùbá yìí awareness mélòó ńlọgá rẹ Gani Adams ló ti create ní Nàìjíríà yìí you are very stupid ìwọ yanu rẹ kò sọ̀rọ̀ yìí pé lánàá Yorùbá nation lónìí APC nation àbí tó sọkọ nìyẹn àwa náà mọ̀ wípé bí Sunday Igboho ṣe lọ yìí gba owó lọ Sunday Igboho rí mi ò mọ̀ rí bọ́lọ́mbà lèmi àti ẹ̀ pàdé dé fine bá pàdé mi ò rí téèyàn rò láyé mi a mọ̀ pé ibi tó lọ yìí inú ewu ni torí ẹ̀ ní gbàdúrà kó dé láyọ̀ tó bá fi lè dé láyọ̀ tó kó àwọn ọmọ yẹn dé tó dẹ̀ rí àwọn bandits yẹn ṣẹ́gun tó kó wọn léjọba lọ́wọ́ ẹ mọ̀ pé ayé oyè wèrè tẹ́ jẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ jẹ́ ayé rẹ̀ ti bàjẹ́ bàbá Gani Adams àwọn òbú yín o àwọn orí ti yín rò kọ̀ọ̀kan wá ṣùgbọ́n àwọn tí wọ́n bá ṣe agbẹnusọ fún yín ẹ jẹ́ wọ́n máa jẹ́ nítorí rẹ̀ bá pè orí ẹ dàrú orí bá yí ẹsẹ̀ rí lẹ́yìn ọ̀gá náà ni lẹ́yìn ọ̀gá yín náà ni kò ní dáa fún ọ. tòbí wọn náà bá dára rẹ lójú tó jẹ́ OPC gidi lẹ́yìn bàbá wa Gani Adams sẹ́kọ̀ọ́ yẹ kó inú ọ̀rọ̀ tó délẹ̀ nísìn kò ẹ gbàgbé ọ̀rọ̀ ẹgbẹ́ Oòduà lẹ́nìkan OPC lẹ́nìkan gbogbo ẹni tó bá wà nù yín tí bá sì tún wà lórí ìyẹn báyìí kò ní dáa fún orí rẹ ti burú. ìbànújẹ́ wọlé dé Oòduà dìde OPC rẹpẹtì bóòlógún ò ṣe ní tẹ̀yìnjà ṣé wàhálà ti dé ná ṣé nǹkan aburú ti dé ná bá a ṣe lé aburú ń jìnnà Oòduà ni àti OPC ni àti fìgìláńtẹ́ ni àti kìnìkan ẹ pawọ́pọ̀ ẹ wá lẹ́yìn béèrè àṣẹ lọ́wọ́ gọ́fúnà fún yín láṣẹ what is the meaning of that your oyè Ààrẹ Ọ̀nà Kakanfò what is the meaning nílẹ̀ Yorùbá ẹ ti ya wèrè Ọ̀yọ́ ni wọ́n ti fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àbí bẹ́ẹ̀ kọ́ Ọ̀yọ́ ni wàhálà dé sí lọ́rùn yìí tẹ́ẹ̀rí nǹkan kan ṣe kọ́ mọ́ dáa fúnrọ́ ọmọ wa wá láti Ìgbòho ó wá dìde pé àwọn ọmọ tó wà nínú Ìgbò iṣẹ́ òun ó gbìyànjú agbára òun ó dé ẹjọ́ wọn lọ ọ̀fẹ̀mí rẹ̀ wéwu lọ ẹ wá ń sọ wórówóró lórí rẹ̀ APC nation Yorùbá nation tẹ́lẹ̀ APC nation nísìn orí ẹ ti burú fún tó wíhùn kò ní dáa fún ọ tó bá gbégbèsè lórí àwa ayé gbogbo yín ò ní dáa níbo Ọlọ́run ó sì bá ti ń jẹ́ yẹnyẹn president ní nǹkan kan gbọ́dọ̀ sí Sunday that boy sọ fún àwọn sọ́jà ni that boy is my boy ọmọ mi ní nǹkan kan gbọ́dọ̀ ṣe o ọ̀tán ayé yín ta ẹ gbọ́dọ̀ má tara kẹ́ ẹ má tara káyé yín ó bàjẹ́ ṣé n tó dé lórí ilé local government yẹn àbí bẹ́ẹ̀ kọ́ n tó dé lórí local government lọ́yọ̀ọ́ tẹ́ ti fi ọjà orí ayọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò sọ nídìí kẹ́yìn kó máa béèrè àṣẹ wèrè kan kí ni túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá bí sáré Akíntọ́lá ń jò ní gbogbo bí tẹ́ lè máa lọ nẹ́nu ká má ti pè yín sóde kan ẹ ti gẹ fìlà wèrè ẹ gbọ́ pa àgbákò dání àgbákò ló dé yìí Sunday lọ tẹ́rí sí kàkà tẹ́yìn náà kún kẹjọ lọ ẹ̀ ń sọ̀rọ̀ orí ibú lẹ́nu ẹ ti yá wèrè Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ wèrè Ọ̀nà Kakanfò ni. ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́ bí tó dé dúró eléyìí lágbára ò kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yìn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín ṣe rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ wọn ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́lẹ̀ bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan
ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lóko lóòrèkóòrè bá a bá ṣe mú fúnra wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn aná là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́mọ̀ fojú ara yìí tẹ́sì mọ́ fi etí ara yìí bọ̀ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ máa bá wa láìkẹ̀ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. ẹkún gbòde torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ní tìjú ìtìjú sọnù nígbà yín ẹ̀ lọ́pọlọ ohun kan tó ti máa yìí mi ìbílíf pé oníyàwó. ọ̀rọ̀ mi lákòókò yìí ó dá lórí content creator tó ń pèrè ní Sunday Igboho Sunday Igboho nǹkan tí Igboho wà áfítà ni pé bó ṣe fẹ́ jó nìkan gbogbo àwọn ẹgbẹ́ tó fún ní ògo tó fi ń gbògo pẹ̀lú gbogbo ògùn kìkì tó ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ yẹn ló ti tẹ̀rì bàtà wo ò ní dákẹ́ wo ò ní gbà fún ẹ Sunday Igboho wo ò ní balẹ̀ ẹyẹlẹ Yorùbá jẹ́ fún wa ìwọ àbáláàrú ẹ ó yà wèrè ni. tí bàbá ibi tí bàbá Gani Adams bá dúró sí tó bá ń pàṣẹ wọn bí aláya èrè kò sọ̀rọ̀ àwọn ọmọ ogun wà ńlẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ yẹ gbogbo ètò lọ ṣe ní ọ̀nà gbóni tó gbé fídíò ẹ̀ jáde tó ń interrogate ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ẹ̀yin mélòó lọ síbẹ̀ tẹ́ bá pọ̀ ń bẹ́ẹ̀ lẹ pé 30 tẹ́ bá pọ̀ jù squad ti ẹnìyẹn tó pé tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ńlẹ̀ Yorùbá kò ní yẹ pẹ̀lú wàhálà tó ń dálẹ̀ ńlẹ̀ Yorùbá yìí wọ́n Sunday Igboho yìí ò ní jèrè. sórí àwa yìí àwa bá lábẹ́ ibà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ibi tí irú àwa ìbá dé ìtàkàrà pọ́nkan tí wàá bá jẹ́kọ̀ọ́ dé wọn bí ìjà láyà èrè. torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kán sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ ń sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ó kọjá Gani Adams òfo ló máa ṣe oníjèrè àwọn ọmọ òfo ló máa ṣe àṣẹ gbogbo yín tiẹ̀ wà láyé ẹ kú ilé ayé lẹ́wà tí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ sí wa látọjọ́ ìta tí ń pariwo bàbá Gani Adams tó ń pariwo approve olórí burúkú báwo ni Núpé ṣe dàpọ̀ mọ́ Yorùbá báwo ni Tápà ṣe dàpọ̀ mọ́ wa tí bá ń ṣe bàbá Aláàfin àná Adéyẹmí àná tán da gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ọ̀bàyéjẹ́ tán balẹ̀ káàárọ̀ oòjíire jẹ́ lánàá gbogbo wọn ti kú báyìí wọ́n bá jẹ́ tán ó kù àwọn ọmọ wọn ó kù àwa á ń dààmú kiri ìwọ wọn á ń pariwo wípé bàbá Gani Adams kan ló lè ṣe kò ní òfò lẹ́yìn méjèèjì máa ṣe pọ̀ òfò ó yẹ kán sọ̀kò pa ẹ̀yìn ẹ̀yin ajá Gani ó yẹ kán sọ̀kò pa yín ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ràn yín ẹ̀yin olòṣì alátẹnujẹ tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ràn yín ẹ̀yin ọmọ àlè in fact tó bá tó àsìkò kan a máa ní ìdí DNA ọ̀fẹ́ tá a yọ kànga kúrò nínú rẹ̀ sí torí tẹ́ ẹ̀ bá jọmọ àlè tẹ́ ẹ̀ bá jó lórí burúkú ẹ̀dá tẹ́ ẹ̀ bá jọmọ àlè tẹ́ ẹ̀ bá jẹ́ni tán kì í jírí àtìgbà tá a ti ń pariwo insecurity olórí burúkú yín ò sí láyé ẹ̀ sí láyé àbẹ̀wà láyé èpè màmú payé èpè olórí burúkú yín ò sí láyé ń gbà yẹn tá à ń pariwo insecurity ẹ̀ jáde o ojú yín ojú ẹ̀mí yín báyìí Sunday Igboho jáde tán ìgbà tó fẹ́ ṣe Yorùbá nation torí insecurity ni Sunday Igboho ṣe ń jà fún Yorùbá nation ok ìgbà tó tún wá jáde tán báyìí fún insecurity tó gba ìrù ẹkùn gbogbo yín wá ń sunkún ẹ ṣe mistake o ìrù ẹkùn tàn ìsùn ìkéde ó yẹ kẹ́ lọ sẹ́nu tírélà kẹ́ lọ kún sẹ́nu tírélà ó yẹ ká gbọ́ pé ẹ bẹ́ sí odò ni à ń mọ̀ pé yẹ́ ẹ̀sẹ̀ ń sunkún ní reality ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin olórí burúkú tí ò ṣe é jírí wọ́n ń pa ìran yín wọ́n ń pa àwọn èèyàn yín lójú yín ẹ̀sùn ẹ̀ dàbí òkú ẹ̀ lè sọ̀rọ̀ síta ìgbà tí Sunday olóyè Ìgbòho ṣẹ̀ wá jáde báyìí gbogbo yín wá bẹ̀rẹ̀ sí ní sunkún àtìkan náà tó tẹ̀rí gálágalá bíi ti tèmi báyìí bí ẹran orí rẹ̀ sí ó tẹ́rẹ́ látòkèdè sàlẹ̀ àfi bí tèmi gẹ́lẹ́ ẹran rẹ̀ yá gùn síwájú bẹ́ẹ̀ ẹran òtúlù fẹ́ tẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sunkún kiri mo rí i pé kò níran kò ronú bí mo ṣe ń wò yẹn mo believe pé tán bá fún ní 50,000 lọ wá business ṣe ẹ tún wá wo bàbá àgbàyà tó gbé gọ́gùn sójú sórí igi imú bìgbà tójú ẹ̀ fẹ́ jábọ́ sílẹ̀ àwọn ẹranko tó pọ̀ gidi nílẹ̀ káàárọ̀ òjíire a ní ẹranko gan
ẹranko pọ̀ nínú wa tó jẹ́ wípé màálù ló bá àwọn àbókí ló bá yẹn àwọn sùn tó yẹ pé wọ́n kàn fẹnu jẹ́ra wọn ni because irú bàbá olórí burúkú yìí ó yẹ kó sọ̀kò pa ẹni ibo lẹ wà látọjọ́ yìí látọjọ́ tí tọ́gà yín ti ṣẹnu kulubu bẹ́rùn túlẹ̀ ẹlẹ́dẹ̀ tó ti ń pariwo approval torí ó ní di millions approval torí ó ní di billions nírònú àwọn olórí burúkú kan tí wọ́n sọ fún mi pé ṣe náà dẹ páńpẹ́ ẹkùn sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ rò páyé tẹ́lẹ̀ máa forí burúkú jẹ wálẹ̀ pé páńpẹ́ ẹkùn wo náà dẹ sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú insecurity nǹkan tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí pápá ẹkùn wo náà dá sílẹ̀ dé wọn tẹ̀ sí kọ́kọ́ move forward kọ́ step forward náà káwo nǹkan tó fẹ́ tán ní wọ́n sọ pé wọ́n ṣe àbí pé torí pé ó ti gbowó lọ́wọ́ Jonathan ó ti gbà lọ́wọ́ Ọbásanjọ́ ó ti gba contract ó ti ṣe gbogbo ẹ̀ sóko lẹ́nu ọ̀rọ̀ mọ́ ẹni tí oyè ò tọ́ sí tẹ̀ ń fi joyè tóyè bá tọ́ sí ẹ̀ ní fi joyè oyè ò tọ́ sí rárá àwọn ọmọ àlè DNA test ni wọ́n ìrítorí ìyẹn ṣó jọ ìkan nínú àwọn ìran ẹ̀ ṣé bí ìran yín ṣe rí ni Gani Adams ṣe rí ẹ̀yin afọ́fúngbẹ́mu àtọ́kù máa kú amọ̀nà ọ̀run má lọ àwọn bàbá òṣì àwọn bàbá àgbàyà àwọn bàbá olórí burúkú àwọn bàbá tí ò ṣe fi tọrọ bàbá ìdúró tó dúró yẹn ṣé bẹ́ẹ̀ ni Gani Adams ṣe dúró olórí burúkú ẹlẹ́sìn àwọn ọmọ ẹran ìdúró tó dúró yẹn ṣé bẹ́ẹ̀ ni bàbá Gani Adams ṣe dúró láì tí ṣe DNA test gan ṣójọ yìí olórí burúkú kò dárun ẹ̀ mọ̀ o mọ̀ pé bí tó bá ti ń wo Yorùbá báyìí Olódùmarè ti fàmì sí wa lára àjọra bó rí Ìgbò wàá mọ̀ pọ̀ mọ́ Ìgbò ni bó rí ọmọ Haúsá wàá mọ̀ pọ̀ ọmọ Haúsá ni bó rí ọmọ Tápà wàá mọ̀ pọ̀ ọmọ Tápà tó bá ṣe ọmọ ilẹ̀ Yorùbá gidi ní káàárọ̀ òjíire ni Ààrẹ Gani Adams jẹ́ ṣé àlọ́jọ́ ẹ̀ sílẹ̀ ta ní kan máa pa àwọn ìran òun ẹ̀yin olórí burúkú olòṣì àbínúpẹ́ Tápà ìgúnnú ẹ̀yin olòṣì ẹ jẹ́ ká kúkú fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé a mọ̀ nǹkan tá à ń ṣe ṣe rí ìyàtọ̀ nínú ọmọ ọkọ àtọmọ àlè báyìí ta ni ò mọ̀ pé ọmọ àlè ni Gani Adams jẹ́ ta ni ò mọ̀ pé ọmọ ọkọ lolóyè Sunday Igboho ẹ̀yin olórí burúkú ẹ wọ́n ń sunkún káàkiri online ẹ wọ́n ń pariwo Gani Adams ló lè ṣe ó fún lẹ́jọ́ ṣe pọ̀ kí ló lè ṣe dupò ó ní ìdá approval báyìí ó ti lówó kò fẹ́ kú kò fẹ́ lọ sí prison wọn ò yọ Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lọ́rùn ẹ̀ kan gbé sọ́rùn èèyàn gidi ibi tá ẹ̀ ń bá lọ yìí ẹ bá yọ Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lọ́rùn ẹ̀ gbé sọ́rùn èèyàn gidi àádẹ́ dúró tì yín torí ọmọ àlè ní yín èèyàn ọmọ ìran kíran ẹ̀yin olórí burúkú somebody tẹ́ pera yín ní OPC ọ̀rọ̀ OPC rádaràda OPC òfò ní gbogbo yín máa ṣe OPC ti wọlé ó ti ayé ìgbà tí ẹ ti lọ pẹ́m ó ti lọ ẹ má jẹ́ ká tọ́ra wa ẹ̀tàn lásán ló kù ẹ̀yin tẹ́ ṣọmọ OPC gan bàbá yín ò lè ṣíjú owó kó ra ìbọn kó fowó ẹ̀ ra ìbọn fún yín kò lè ṣíjú owó kó fowó ẹ̀ ra ọta fún yín ó ń retí approval ìjọba ṣé Tinubu ṣé òun ló dúró ti Sunday nínú igbó ṣé Sunday Igboho dúró de approval kó tó máa jà fún àwọn ìran ẹ̀ ọwọ́ ta ni Sunday Igboho ti gba approval kó tó lọ sí Igboho ní last week tó lọ ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn ayé yín ti ta pa ọ́ ayé yín ti ta pa ọ́ ayé yín bàjẹ́ ẹ̀yin lẹ máa kó àwọn ọmọ àlè tẹ́ fi ń ṣọ̀rọ̀ sẹ́gbẹ́ tẹ́ fi ọmọ ọkọ lẹ̀ òfò ní gbogbo yín máa ṣe ẹ̀ ní jèrè ẹ̀yin olórí burúkú ẹ̀yin aláìníran. tọ́ ẹ̀yin ẹ̀yẹ wa káàkiri gbogbo àgbálá ayé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn yan ọmọye èèyàn látàrí fọ́nrán tá a ti jọjọ pé yìí tó rà mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní amòye èèyàn ní ni la fi gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì wa fún ẹ̀yin olólùfẹ́ wa kí ni ẹ̀yin náà ní lérò ń gbà ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín látàrí fọ́nrán tá a jọjọ wò yìí torí nǹkan yan o búburú ò ní dádùn wá ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ a tó fi àkókò yìí a tó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa like ẹ̀ tẹ́ ẹ̀ tún bá wa share rẹ̀ pàápàá jùlọ tẹ́ ẹ̀ tún tẹ subscribe button agbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè tẹ́yin náà bá dáwọ́ yín lé oríire la máa já sí o àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nù ẹ wo bó bá tó sí lọ lọ́lọ́kan òjọ̀kan a tó máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa búburú ò ní dádùn wá o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé tẹ́ ń bá wa wò fúnra wa.